àjàwó àrò Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀. Ẹwà Èdè Yorùbá TV, Ẹwà Èdè Yorùbá TV níbi tá a ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan, ìwé aládùn lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan. Lára wọn òun náà lélẹ́yìí tá ń kà lọ́wọ́ Ogún Ọmọdé látọwọ́ bàbá wa Akínwùmí Ìṣọ̀lá. Orí kẹtàlá ni mo ti ṣèlérí pé wọ́n ti tẹ̀ síwájú. Àkọlé tí ń bẹ ní orí kẹtàlá ọ̀hún, agbóyìnbó kì í kú sílé, agbóyìnbó kì í kú sílé. Ṣé ẹ gbàgbé nípa ti pírójẹ́tì mi tí mo nígbàgbọ́ nínú Ọlọ́run pé yóò wá sí ìmúṣẹ, yóò ṣeé ṣe. Yorùbá ní bá a ní yàrá ahun kò sẹ́ni tí ń sí ẹni ẹlẹ́ni. Mo nígbàgbọ́ wípé ẹ̀yin tẹ́ wà níbí, ẹ̀yin tẹ́ fẹ́ràn mi ni, ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ Ọlọ́run látara mi, òun náà ni ẹ wà níbí. Eléyìí tí Ọlọ́run bá wá ṣẹ́gi ọlà fún, tàbí ẹni tí Ọlọ́run bá fi omi àánú sí lójú, tàbí tọ́lọ́run fọwọ́ tọ́lọ́kàn láti gbìyànjú fún mi, Ọlọ́run ó ràn yín lọ́wọ́, kẹ́yìn ó lè máa ràn yín lọ́wọ́ lórí ti FM radio project tí mo ní mo fẹ́ ṣe. Ìnáwó pọ̀ ńbẹ̀, eléyìí tọ́lọ́run bá fi sí yín lọ́kàn tàbí fi sí yín lọ́wọ́, ìyanu Ọlọ́run ó ṣẹlẹ̀ nínú ayé gbogbo wa. Àmín. Orí kẹtàlá, agbóyìnbó kì í kú sílé. Ṣé ti wá nǹkan fìdílé? Ìyẹn gbọ́dọ̀ gbádùn rẹ̀. Ìgbà kì í tọ́ lọ bí òréré, ayé ò ní run bí ọ̀pá àgbọn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló yí padà. Nígbà mìíràn ohun tá ò jẹ, èyí tá ò mu, bá a ti fẹ́ dà, ohun tá a fẹ́ jẹ nílé ayé kì í jẹ́ ká lè ṣe ìfẹ́ inú ẹni. Ìfẹ́ inú èmi àti iye ọlá ni pé ká máa gbé pọ̀ títí ayé. Ìrètí àwọn òbí wa lórí wa ni ọ̀jẹ́. Níparí ọdún tá à ń wé yìí, sí ìwé tá a lè kọ́ mọ́ ní lábọ̀dé. Gbogbo ìwé tí ọmọ lè kà ní lábọ̀dé ńgbà náà kò ju ìwé méjì òyìnbó lọ. Iye ọlá àti èmi sì ti kà á. Ó wá kù bí tí a máa lọ. Àtijọ́ ń rò ó pé Ìbàdàn la máa lọ. A máa gbé ọ̀dọ̀ ìyá àgbà, a ó sì máa lọ sí ilé ìwé Methodist ní Agodi Àrò Ọ̀dọ́mọ́rán. Inú wa sì ń dùn sílẹ̀ pé a ó ráàyè máa rin ìgboro kiri pẹ̀lú àwọn ìbejì. Àtilẹ̀ tí ń wá owó tá ó fi ra bọ́ọ̀lù ńlá kan tá ó máa lọ gbá ní Bowers Field. Ṣùgbọ́n ó ṣe wá láàánú pé ètò tí àwọn òbí wa ṣe ó yàtọ̀ sí tiwa pátápátá. Èmi nìkan ni wọ́n fi ránṣẹ́ sí ìgboro Ìbàdàn. Ohun tí wọ́n rò ní pé wàhálà ọmọ méjì yóò ti pọ̀jù fún ìyá àgbà. Wọ́n tún rò ó pé oúnjẹ tí wọ́n ju kí ọmọ méjì ti arúgbó lọ, tí kò tàjú ilá àti àwọn ohun èlò ọbẹ̀ yòókù lọ. Lékè gbogbo rẹ̀ wọ́n rò ó pé iye ọlá lè púpọ̀ jù, ó ń fẹ́ àmójútó gan-an. Ó yẹ kó wà níbi tí ìbáwí tó dájú wà. Apá ìyá àgbà ò ní lè ká iye ọlá. Wọ́n ní ìwà tèmi ò lè púpọ̀. Nítorí náà èmi ni kí n lọ máa gbé ọ̀dọ̀ ìyá àgbà nìbàdàn. Ọ̀fọ̀sẹ̀ ní ọjọ́ tí wọ́n sọ̀rọ̀ yìí fún wa. Àsọkún ojú wa fẹ́rẹ̀ rà. Àkọ́kọ́ takó délẹ̀. Èmi ni wọ́n ní lọ bí iye ọlá ò bá lọ. Iye ọlá náà níbi ń bá ti lọ, òun náà gbọ́dọ̀ lọ ni. Ọ̀rọ̀ wa ọ̀tà létí àwọn òbí wa. Wọ́n nílé ìwé Ìkèrèkú ni iye ọlá ò máa lọ. Yóò máa ti lábọ̀dé lọ láàárọ̀, yóò sì máa padà nírọ̀lẹ́. Sí ẹni tí a ò bẹ̀ sí wọn tán o. Àlàyé tí wọ́n ń ṣe náà ni wọ́n dè mú. Kì í ṣe àwa nìkan ni ìyapa yìí dé bá. Ó bá àwọn alábàáṣerépọ̀ wa mìíràn pẹ̀lú. Ọ̀kan nínú wọn ni Dọlápọ̀. Lóòótọ́ kò sí ní kíláàsì tiwa. Ìwé kíní òyìnbó ló ẹ̀sẹ̀ kà tán síbẹ̀. Ẹ̀gbọ́n rẹ̀ tó ń ṣiṣẹ́ olùkọ́ ní ọ̀nà fẹ̀fẹ́ mu sọ́dọ̀ bí ọmọ ọ̀dọ̀. Inú Dọlápọ̀ dùn sí èyí nítorí pé ó mọ̀ pé àwa yòókù náà yóò kó ní abà wa. Àkókò yìí náà ni ẹ̀gbọ́n wa kan tó jẹ́ ọmọ ìyá Àkànmú pinnu láti mú Àkànmú lọ. Ẹ̀gbọ́n wa tá à ń wéye ó ń ṣe ọ̀gá iléèwé ní Òkìtìpupa. Ìyá Àkànmú ò fẹ́ kí Àkànmú lọ. Ó ní ibẹ̀ jìnnà jù. Ó ní agbọ́ ti Ifẹ̀, agbọ́ ti Iléṣà, àtilẹ̀ tún gbọ́ ti Èkìtìgédé. Ìwọ wá ní ti Èkìtìpupa. Wọ́n sọ fún ìyá Àkànmú pé kì í ṣe Èkìtìpupa bí kò ṣe Òkìtìpupa. Ìyá ní òun ò rí ìyàtọ̀ tó wà láàrin Èkìtì àti Òkìtì. Ohun tí òun sàmọ̀ ni pé èyí tí ó pupa ó ti jìnnà ju tó ń lọ. Ẹ̀bẹ̀ pọ̀ kí ìyá tó gbà pé kí Àkànmú lọ. Pẹ̀lú ìrònú ni a fi lo ìwọ̀nba ọjọ́ tí ó kù fún wa ní lábọ̀dé. Iye ọlá àti èmi máa ń jókòó ní alẹ́, a ó sì máa sọ̀rọ̀ bí a ó ṣe máa rí ara wa. Agbèrò ńgbà kan pé kí iye ọlá ó sá wá sí Ìbàdàn. Bí ó bá dé Ìbàdàn tí a sì bẹ ìyá àgbà dáadáa, wọ́n gbà kó máa gbé lọ́dọ̀ àwọn. Ṣùgbọ́n báwo ni iye ọlá ṣe lè délé láì sí owó mọ́tò? Ọ̀nà àbà kì í ṣe ọ̀nà tí ọmọdé lè dárìn. A sọ pé bí ó bá ti wù kí ó rí sá, a gbọ́dọ̀ máa ríra lọ́sọ̀ọ̀sẹ̀. Bí èmi bá wá sóko lọ́sẹ̀ yìí,
kí òun ó wá sílé lọ́sẹ̀ tó ń bọ̀. À ń gbé àkọ́kọ́ ìsinmi wa ń sáré lọ bí idán. Ọjọ́ ìwọlé kù sí dẹ̀dẹ̀. Àkànmú àti ẹ̀gbọ́n rẹ̀ ni wọ́n kọ́kọ́ ṣe tán láti kó lábà. Ọ̀nà tí wọ́n jìn díẹ̀. Nígbà tó kù ọ̀sẹ̀ kan ni wọ́n ti lọ. Ọjọ́ ńlá ni ọjọ́ náà. Ọkọ̀la ni Àkànmú ti bẹ̀rẹ̀ ẹkún tàwéyé pọ̀. Ó ń wà á mú bí ẹ̀kọ́ ni. Nígbà tó yá ìyá rẹ̀ fẹ́rẹ̀ yí ohun padà pé kí ọmọ lọ mọ́. Dédé agogo 7 wọ́n gbéra lọ́jọ́ tàwéyé. Ìbàdàn ni wọ́n sùn lọ́jọ́ náà nítorí ẹ̀gbọ́n Àkànmú fẹ́ ra àwọn nǹkan kan níbàdàn. Ọjọ́ kejì ni wọ́n kọrí sí Òkìtìpupa. Gbogbo àbà ló jáde láti ṣì wọ́n sọ́nà. Tarúgbó tàgbà tọmọdé oníkálukú ń súre fún wọn pé ọkọ̀ àrèfò kó má forí sọgi kí ebi ọmọ pa ọ̀nà lọ́jọ́ náà. Ìyá Àkànmú ń bá ẹ̀gbọ́n Àkànmú sọ̀rọ̀ àsọrìn. Àwọn ẹgbẹ́ Àkànmú ń tẹ̀lé lẹ́yìn. A bá gbé ẹrù rẹ̀. Àwọn àgbàlagbà gbogbo lọ́kọ̀ padà. Nígbà tá a fi máa dé ẹ̀kẹfà, ọwọ́ àwọn ọmọdé ló kù. Àwa sì wọ́n dé Ìkòròkú gbẹrẹgbẹrẹ. Ọkọ̀ méjì ló wà nílẹ̀. Bá ti dé Ìkòròkú, ọ̀kan ti fẹ́ kún, ìkejì ṣẹ̀ṣẹ̀ dé ni. Àwọn agbèrò yìí tó ẹ̀ṣẹ̀ dé ló kọ́kọ́ sáré pàdé wa. Wọ́n ti gbẹrù lórí wa. Wọ́n ti ń sáré gbé wọn sínú ọkọ̀ wọn. Àwọn agbèrò ọkọ̀ kejì náà ti sáré gba àpò lọ́wọ́ ẹ̀gbọ́n àgbà. Ẹ̀gbọ́n ò tètè mọ̀ pé wọn kì í ṣe ara kan náà. Ọ̀rọ̀ wa fẹ́ dìjà. Ẹni tí ó gba àpò ìfàlọ́wọ́ ni ẹ̀gbọ́n tẹ̀lé. Àwa tẹ̀lé ẹni tí ó gba ẹrù lórí wa. Àwọn ọlọ́kọ̀ méjèèjì wá ń jà lérí wa. Wọ́n fẹ́ lu ara wọn. Ń tó yanjú ọ̀rọ̀ náà kò ju pé ibi tí wọ́n ní kí ẹ̀gbọ́n Àkànmú jókòó sí ó ti hájù, kò tilẹ̀ lè ráàyè náṣẹ̀ dáadáa. Ọlọ́kọ̀ kejì sọ pé kí wọ́n wá jókòó sí iwájú ọkọ̀ kíá ni ẹ̀gbọ́n gba àpò lọ́wọ́ ọlọ́kọ̀ tó ti kún tán. Ó sì lọ jókòó síwájú ọkọ̀ tó ẹ̀ṣẹ̀ dé. Ó tó 30 ìṣẹ́jú kí ọkọ̀ ó tó kún. Àkànmú ti jókòó sí inú ọkọ̀. Ó ń sunkún sá. Àwa náà dúró sí ẹ̀gbẹ́ ọkọ̀ à ń dágbére fún un. Nígbà tó yá sá ọkọ̀ sí àdúró àwọn ọkọ̀ náà lọ títí ó fi yà sí kọ̀rọ̀. Àkànmú ṣe bẹ́ẹ̀ ó bá tiẹ̀ lọ. Àkókò àti lọ tèmi náà ń súnmọ́ etílé. Àyọ̀ká ẹ̀gbọ́n mi ti tọ́jú mi dáadáa. Ojoojúmọ́ ńlá ń ṣèrò iye ọjọ́ tó kù tí wọ́n lọ ní ilé bá ti máa Àyọ̀ká ní. N ò yẹ ọjọ́ 15 òní. Èmi náà ni mo ti wà nílé. N ò yẹ ọjọ́ 10 n ò ti délé. N ò yẹ ọ̀la. Àníkọ́ má sọ bẹ́ẹ̀ mọ́. Nígbà tí ọjọ́ kù sí dẹ̀dẹ̀ lóòótọ́ mo fẹ́ lọ mọ́. Mo tilẹ̀ dábàá pé kí wọ́n jẹ́ kémi náà máa lọ sí Ìkòròkú, ṣùgbọ́n bàbá mi tún dá mi lọ́kàn le pé ìyá àgbà ò ní jẹ́ kí nǹkan kí n màlá yóò máa tọ́jú mi dáadáa. Ọkàn ìyá mi náà kò fẹ́ sí i, ṣùgbọ́n ó tún sọ pé tí ìyá àgbà ní òun wò àwọn arúgbó máa ń tọ́jú ọmọ dáadáa. Ó ní bí bẹ́ẹ̀ kọ́ òun ò lè jẹ́ kí àwọn ìbejì ọlọ́kọ mi ní ìwàkiwà. Ọ̀rọ̀ òdùn lọ́jọ́ tọ́kọ̀ láti ń lọ. Ìyá mi ti di ẹrù mi tán. Èmi àti Yọlá àti Dọlápọ̀ wá jókòó síta à ń sọ̀rọ̀. A sọ̀rọ̀ títí gbogbo ilé fi sùn. Ńgbà tó yá Dọlápọ̀ ń tó gbé ọlọ́sùn tirẹ̀. Èmi àti Yọlá tó ń jókòó à ń sọ̀rọ̀. À ń sọ oríṣiríṣi ìròyìn tá a ti gbọ́ nípa ilé ìwé Ìkòròkú àti ti Agodi. Wọ́n ní àwọn tíṣà Ìkòròkú a máa fèrú kọlu ara wọn. Wọ́n ní ọ̀gá ilé ìwé Agodi le ju oṣù lọ. Wọ́n ní ó ti na ọmọ kan ní ẹgbàá 16 rí nítorí pé ó jalè. Ìyọlá ní kò sẹ́ni tó lè nà mí rú ẹgbàá tó tó bẹ́ẹ̀. Wọ́n ti dábẹ̀rù. Kí ló dé? Ó fẹ́ pa mí ni. Ó ju olè jíjà lọ ni mo rẹ́rìn gbà. Mo ní ẹsẹ̀ wo ló tún ju olè jíjà lọ? Ìyọlá ní mọ́pà níyan ni mo ní bó bá jẹ́ tèèyàn pípa ikú nìyá rẹ̀. Ìyọlá ní ohun tí ó dùn mọ́ òun nínú díẹ̀ ni pé Ìkòròkú ni àyàbí ẹ̀yìn náà yóò máa lọ. Ó ní àwọn ò fojú àwọn ọmọ Ìkòròkú rí nǹkan àti pé olùkọ́ tó bá lè má àwọn yóò gbádùn ara rẹ̀. Mo ní èmi náà gbọ́ pé ọ̀gá iléèwé Ìkòròkú náà máa ná díẹ̀ nínú ẹgbàá. Àwọn tó ń lọ síbẹ̀ sọ pé bó bá fẹ́ nà nìyàn ní ẹgbàá 6 olúwa rẹ̀ kò gbọ́dọ̀ fọwọ́ ra ibẹ̀. Bó bá nà ọ́ ní ẹgbàá 3 ní ìdí tó bá fọwọ́ ra ibẹ̀ yóò tún ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni. Bó bá yìí sọ pé kó fa ìdí rẹ̀ tí o kò fà á dán yóò kọ́kọ́ máa fi ẹgbàá nà ọ́ lẹ́yìn náà títí o fi máa fà á dán dáadáa. A máa sọ pé ìná nìyẹn o. Ìyẹn ni pé èèní lásán ní tẹ̀yìn tí ó ń nà wọ́n yẹn. Èmi tá a ti ń sọ̀rọ̀ báyìí sá ni ìyá mi ti yọjú sí wa tí ó yẹ sọ pé kí a lọ sùn kíá. Ó ní ó yẹ kí èmi tí mò ń lọ sí ilé lọ́la kí n tètè sùn. A wọlé sùn lóòótọ́ ṣùgbọ́n oorun lọ́làjà àwa àti ọ̀rọ̀. Ọkàn mi dàrú gan láàárọ̀ ọjọ́ kejì. Ọjọ́ pé tí mo ní láti lọ bó ṣe 20 ọdún Àlàmísì yọ́kọ̀ọ́la. Mo ti di gbogbo ẹrù mi látàná. Bàbá mi pè mí. Ó bẹ̀rẹ̀ sí í ṣe oríṣiríṣi àlàyé fún mi. Bó ti yẹ kí n máa ṣe sí ìyá àgbà, irú ibi tó yẹ àti ibi tí ò yẹ kí n máa lọ.
kí n máa wọ̀nà dáadáa kí n tó fo títì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tó sọ̀rọ̀ tán ó rán mi sí ìyá àgbà, ó súre fún mi, ó mú àdá rẹ̀ ó gba ọ̀nà oko lọ. Mò ń wo bàbá mi bó ti ń lọ, bó sì ń fojú inú wo oko tó ń lọ náà. Mò ń wo ojú pooro tí mo ti máa ń sáré kiri. Mò ń wo àwọn ìbẹ́pẹ tí mo máa ń ká jẹ. Mo rántí àgbáyùn tí mo máa ń fi mu òroǹbó. Mo rántí odò abẹ́ àpáta tá a máa ń pọ́n mu. Mo rántí ìdí àbà tá a ti máa ń sun iṣu jẹ. Ẹ̀kún gbọ̀n mi ìṣúrò èyí nígboro. Mo lè jẹun dáadáa, ojú ń ro mí gan. Àyọ̀kẹ́ ẹ̀gbọ́n mi ti ẹ̀ ń sunkún. A fẹ́ràn ara wa. Láti ìgbà tá a ti fi ọlọ́pàá gbà padà ni ọ̀rẹ́ wa tún ti tún pọ̀ sí i. Bóyá ló fi máa fi ọkùnrin náà mọ́. Bí mo ti fẹ́ máa lọ, ìyá mi bẹ̀rẹ̀ sí kì mí. Ìlọ́kọ́ máa rèé lò. Ẹ̀rọ rí mi sá ọmọ àjọba ló lele. Tẹ̀tù ọ̀jọba òun lóhun ẹ̀rọ. Ọmọ akẹta lọ́nà òsì. Àtàndàrò. Ọmọ onídà mi mú tó fi bá rìn lórí. Ẹ̀rọ rí mi sá ní káwọ́ ẹni rere kápá fọ́ba. Ẹni rere kọ̀ wọn ò jáde. Ìdá kọ̀ wọn ò wákọ̀. Ìdá wákọ̀ tán ẹni rere wọlé dé. Ọmọ orí ni wọ́n gbà ń òfowó. Ohun tí mo bá wá ju owó lọ, onílọ̀kọ́nà páná sẹ́lẹ̀. Ó ní orí la ti ń kú ní àbẹ́sẹ̀ ni. Ọ̀tún lọ́kọ́ ti mú dà wọn á délé. Òsì lọ́kọ́ ti mú dà wọn á dẹ̀rọ̀. Agbèdégbèdè lọ́kọ́ ti mú dà dìbò ìbẹ́mọ lórí. Ọyàn gandan ó bẹ́mọ lórí ikú pérégedé. Òru ní bàbá rẹ̀ tí bá wọn nájà ọlọ́tẹ. Sẹ́wé lọ́kọ́ ẹ má ṣẹ́ sìgò. Ṣẹ́gi lọ́kọ́ ẹ má ṣẹ́ sìgò. Sìgò lè wọ akẹta lọ́nà òsì. Ọmọ mẹ́ta ìyá yín gbé níbo ló gbọ́n ní gbọ́n ní lọ níwájú ọba. Ó bá rẹ̀ ṣàjèjé ní ìsàlẹ̀ ẹ̀bọ̀ lẹ́yìn. Ọ̀pá lonílọ́kọ́ fà lọ́wọ́. Ọyàn gandan ó bẹ́mọ lórí ikú pérégedé. Bíyà mi ti kì mí yìí, orí mi wó gidi, mo sì bẹ̀rẹ̀ sí sunkún. Òun náà ń gbọ̀n, ó sì tún kì mí lọ. Arọ́wọ́ gbádàmú, ayọ̀ lápáta pété ìbọn. Arógun kínkín rojú, bàbá kínkún mi. Ọ̀sán gẹ̀dẹ̀ bọ́mọkùnrin jà. Ọkọ̀ ọ̀sùn yọrí. Ọmọ ọ̀run fìkì bùsáyọ̀. Ọ̀run ti ń kù wá gbọ́ rárá. Olómù bàbá ọkọ mi. Abẹ́sìn gborí ga lọ́rùn. Ọmọ ọ̀pálẹ́jọ wọ̀sà. Òǹgbọ̀ọ̀rọ̀ ni ló ń gbọ̀ọ̀rọ̀ kánú oko. Orékè yé ni ìyá mi ń kì mí lọ́wọ́ tí mo fi gbẹ́rù. Ó dọ̀nà kìrìkú. Dọ̀lápọ̀ bá mi gbé ẹrù mi. Ìyá mi, ẹ̀gbọ́n mi, Àyọ̀ká àti àwọn ọmọdé mìíràn tẹ̀lé mi. Iyọ̀lá ọ̀rá ń bọ̀ lẹ́yìn bí ẹni tí ọ̀fọ́sẹ̀. Ọ̀pẹ́ tí ìyá mi, Àyọ̀ká àti gbogbo àwọn yòókù fi padà. Ó wá kó àwa mẹ́ta. Dọ̀lápọ̀ tó bá mi rẹ́rù mi. Iyọ̀lá tí ò sọ̀rọ̀ tààrà mọ́ àti èmi tí ojú ń ro. Ńgbà tá a dé ìkìrìkú ọ̀sọ́kọ̀ ńlẹ̀. Àjókòó sí abẹ́ búkà kan à ń sọ̀rọ̀. À ń sọ nípa bá ó sì máa kọ lẹ́tà sí ara wa. Bí tá a ti ń sọ̀rọ̀ lọ́kọ̀ ayọ́kẹ́lẹ́ kan títí tí ń ti àárín ìlú ìkìrìkú bọ̀. Hillman ní orúkọ ọkọ̀ náà. Ti bàbá kan tó ti ń jẹ́ Adéyalé ni ọ̀rẹ́ bàbá mi ni. Ṣùgbọ́n ó ti pẹ́ tá a ti rí. Ọ̀gá ibi iṣẹ́ ìjọba kan ní Nìbàdàn. Òrùra ń yọ́ bọ̀ ni. Kì í sáré ń tiẹ̀. Bí oníkẹ̀kẹ́ bá múra yóò ṣáájú mọ́tò Adéyalé. Bí bá ti ń lọ kì í wọ̀ tó kì í wọ̀ sí. Iwájú ló máa ń ranjú mọ́. A sì fi ọwọ́ méjèèjì wà mọ́kàtà. Bí adìẹ lásán kọjá Adéyalé yọ fọn fèrè pẹ́ títí. Bí èèyàn bá ń kí kò ní dúró. Bẹ́ẹ̀ ni kò ní juwọ́. Kò tí ẹ̀ ní wọ̀ lólúwa rẹ̀. Yóò sá máa rọra yọ lọ ni. Yóò sì máa wí pé ẹ má bínú o. Ohun ẹlẹgẹ́ ni mò ń wá o. Ẹ má bínú o. A ò lè dúró lójijì o. Bó ti dé ọ̀dọ̀ wa a bẹ̀rẹ̀ sí ní kí i. Bóyá ó lè gbé mi dé Ìbàdàn. Bàbá ò tilẹ̀ wo ọ̀dọ̀ wa. Ó kàn ránjú mọ́wájú ni. Ó wa kàtàmọ́yà kankan. Ọ̀pẹ́ púpọ̀ ní ọkọ̀ akérò kan tẹ́lẹ̀ dálàsẹ́ dé. Kíá ló ti kún nítorí pé èrò pọ̀ tí wọ́n ń dúró de ọkọ̀. Wọ́n yà sáré jókòó sí ẹ̀gbẹ́ kan níbi tí wọ́n ti mọ ráàyè yọjú sí Dọlápọ̀ àti Iyọ̀lá. À ń sọ̀rọ̀ à ń dágbére fún ara wa. Ọkọ̀ sí omi bọ́ lójú mi. Iyọ̀lá àti Dọlápọ̀ dúró. Wọ́n ń juwọ́ sí wa bá a ti ń lọ. Ọkọ̀ náà tún déédéé dúró lójijì. Awakọ̀ ń kí ẹnìkan. Iyọ̀lá àti Dọlápọ̀ ń sáré bọ̀ láti tún wá kí mi. Ó kù díẹ̀ kí wọ́n dé ọ̀dọ̀ wa lọkọ̀ tún sí. Wọ́n tún juwọ́ títí a ò fi rí ara wa mọ́. Ó wá kù èmi nìkan. Mo bẹ̀rẹ̀ sí ronú. Mo rántí gbogbo ayé tá a ti jọ jẹ sẹ́yìn. Mo rántí àrí òṣùpá alaalẹ́. Mo rántí ìgbẹ́ dídẹ ńgbà ẹ̀rùn. Mo rántí ilé wa. Mo rántí àwọn olùkọ́ wa. Mo rántí Èjìníkẹ́. Mo rántí Àrísáyà. Mo rántí gbogbo àwọn ọmọ kíláàsì wa. Ayé ìgboro lè dàbí ìtoko. A lè ráàyè dẹ̀gìrì mọ́. A lè ráàyè pẹjanú omi.
kò síbi tá ó ti dẹ̀bìtì láti fi pàgbó mọ́, kò síbi tá a ti lè dẹ́sà ejò tàbí ká fi èéfín lé òkété jáde kúrò nínú ọ̀sà. Àkànmú ń bẹ lọ́hùn o, Dọlápọ̀ ń bẹ lọ́hùn o, Bọ̀dé ń bẹ lọ́hùn o, Àyọ̀ká ń bẹ lọ́hùn o, Iyọlá ń bẹ lọ́hùn o. Ǹjẹ́ a tún lè kóra pọ̀ ṣeré bíi tàtijọ́ mọ́? Ogún ọmọdé kì í ṣeré fógún ọdún. Báyìí la parí ìwé aládùn náà, Ogún ọmọdé, láti ọwọ́ bàbá wa Ọ̀jìnmí òǹkọ̀wé, àgbà òǹkọ̀tàn bàbá wa Akínwùmí Ìṣọ̀lá. Àkàndọ̀rà Awikonko lórúkọ tèmi. Ẹ má gbàgbé, ìgbàkigbà tẹ́ bá bá polówó ọjà pàdé ní ìkànnì yìí, ẹ má fò kúrò lórí ẹ̀ kó lè jẹ́ àǹfààní àti kú iṣẹ́ tí mo rí iṣẹ́ yá, ká lè láǹfààní láti máa ka ọlọ́kan ọ̀jọ̀kan ìwé aládùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀, kẹ́yìn náà ò lè gbádùn àwọn ìwé tá a ti kà sẹ́yìn. Àánú Ọlọ́run alààyè nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan lẹ̀. Ẹ subscribe sí chánẹ́ẹ̀lì yìí kẹ̀tó kò ń bẹ̀ Ẹwà Èdè Yorùbá TV, Ẹwà Èdè Yorùbá TV, láti tún máa ṣalábàápàdé àwọn ìwé aládùn mẹ́rin nígbàkigbà tí mo bá fi wọ́n sórí ìkànnì yìí. Bákan náà òun náà ni àwọn chánẹ́ẹ̀lì àkàndá tó kù bíi Awikonko TV àti Awikonko TV Live. Bí ẹ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì. Àjùwà ṣe o, ẹ ṣé o.